èèyàn lè wo lẹ ṣe àlàáfíà ní ẹwà gbogbo lé ńkọ́ gist tèmi wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n gbé yọ o ẹ mọ̀ pé ó ti tó bí ọjọ́ mẹ́rin kan tí wọ́n ti kúrò nínú palace tí wọ́n sọ ibi tí wọ́n ń lọ fún kábíyèsí wọ́n ní wọ́n ti lọ everybody ló ń béèrè níbo náà lọ àwọn kan tiẹ̀ ni wọ́n ti travel out bí a ṣe gbọ́ allegedly o wọ́n ní bọ́n ṣe gbé yọ lóru nìyẹn ò wá sínú palace wọ́n ní wọ́n dẹ̀ ti ilẹ̀kùn palace wọ́n ní bí kábíyèsí ṣe ní níbo náà ti ń bọ̀ nìyẹn wọ́n ní wọ́n lè sọ̀rọ̀ wọ́n ní kábíyèsí rí kó padà wọ́n ní kábíyèsí ní kí wọ́n padà síbi tí wọ́n ti ń bọ̀ pé wọ́n lè wọ palace o wọ́n ní bí àǹtí wa ṣe ń sunkún nìyẹn èèyàn lé báwo lèèyàn ṣe máa jáde nínú palace tí ò ní dágbére fún ọkọ ẹ tó ní dágbére fẹ́yàn kankan tó kàn máa kẹ́rù tó dẹ̀ máa kúrò ní palace kí ni wọ́n ń pè yẹn ṣé àfojúdi ni àbí kí ni a fẹ́ sọ iye tún lágbára o èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ńkọ́ gist tèmi òun lẹ ti gbọ́ yẹn ṣùgbọ́n ká tó wọnú ẹ̀ a máa ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa a dẹ̀ tún sọ fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì èèyàn lé à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ ẹ dẹ̀ subscribe so that a bá ti post any gist ẹ máa rí tẹ́ bá ti subscribe ẹ subscribe o so that a bá ti post any gist ẹ máa rí a máa ń ṣe advert lọ́lọ́kọ̀ òjọ̀kọ ní orí channel yìí ẹ kàn sí wa ní masholagistv@gmail.com lẹ́ẹ̀kan sí masholagistv@gmail.com bí a ṣe gbọ́ o wọ́n ní àǹtí wa ọ̀nà gbèyọ̀ láti ibi tán lọ àmọ́ ibi tán lọ o allegedly bí a ṣe gbọ́ nìyẹn o wọ́n ní láti bí ọjọ́ mẹ́rin náà ti kú òun palace wọ́n ní kábíyèsí ò mọ ibi tó lọ wọ́n ní kò dágbére fún kábíyèsí ibi tó lọ wọ́n ní bó ṣe dé lóru ọ̀gànjọ́ nìyẹn tó fẹ́ wọnú palace wọ́n ló dẹ̀ ti máa ń ṣe é tipẹ́ wọ́n ní kábíyèsí ti tilẹ̀kùn mọ́ wọ́n ní kábíyèsí ní kó kó gbẹrù ẹ̀ kó padà síbi tó ń lọ wọ́n ní bí àǹtí wa ṣe bẹ̀rẹ̀ sí sunkún nìyẹn èèyàn lé èmi ò rí ibi tí obìnrin ti máa jáde nínú ilé tí ò ní dágbére fún ọkọ ẹ̀ mi ò rí èmi kàn fi ò pé àfojúdi ni irú ọ̀rọ̀ báyìí number one tí anything bá lọ ṣẹlẹ̀ sí ẹ níbi tó lọ ń kọ́ ta ni wọ́n máa wá bá kì í ṣe kábíyèsí náà wọ́n máa wá bá ni báwo lèèyàn ṣe máa jáde nínú ilé ọkọ ẹ̀ tó ní dágbére o anybody ò mọ ibi tó lọ kọ kẹrù ẹ̀ ò dẹ̀ disappear kúrò nínú palace èyí ò dáa náà number one ò kí ń ṣọmọ kékeré àgbàlagbà ni ẹ so at least àwọn nǹkan kan wà tó yẹ pé wọn ti ẹ̀ gbọ́dọ̀ sọ fún yàn láti wu ìwà yẹn òun jáde kí tí ẹ ń ṣe pé ó jáde ó travel ni for 4 days ló fi kúrò nínú palace yẹn kábíyèsí ò dẹ̀ mọ ibi tó lọ àwọn èèyàn ti ẹ̀ ń sọ pé àwọn èèyàn tó sọ̀rọ̀ sọ pé tó bá ṣe àwọn ni kò ní wọnú ilé àwọn ọmọ káwọn máa lè dànù ni bígbà tí o respect ọkọ ẹ o dẹ̀ ka ọ̀rọ̀ ọkọ ẹ sí pé tó bá jáde ó jáde náà nìyẹn tó bá travel náà nìyẹn gbà tó bá wẹ̀ ló lè wọnú palace padà ìyẹn ò dáa o ìyàwó tó bá jẹ́ pé ó really ní respect fọkọ ẹ kò ní behave bó ṣe behave yẹn àbí kí ló dé 4 days ní ayé Nàìjíríà tó yẹ pé wọ́n ń jí èèyàn gbé anyhow yìí tó yẹ pé anybody wọ́n ń béèrè ransom ni kọ́ tiẹ̀ wá rí pé olórí ni ẹ́ inú wọn á dùn bàjẹ́ ẹnu kan máa béèrè ransom ni ò dágbére ò ṣe anything ó dẹ̀ kàn ṣàdédé disappear kúrò nínú palace irú ìrìn wo nìyẹn wọ́n ní bí Dr. Elizabeth ṣe lọ fún medical báyìí ló náà ti kẹ́rù ẹ̀ ló ti kúrò nínú palace èèyàn bá ṣe gbọ́ nìyẹn allegedly ni èmi ò bá kábíyèsí gbé palace ò bọ̀ nǹkan tá a bá gbọ́ lórí social media àwa máa ń torchlight sí so bí a ṣe gbọ́ nìyẹn wípé àǹtí wa ó kúrò nínú palace láti bí ọjọ́ mẹ́rin kábíyèsí ò mọ ibi tó lọ bí kábíyèsí ṣe sọ fún nìyẹn kó padà
síbi tó ti ń bọ̀, wọ́n ló bá kẹ́rù ẹ̀, wọ́n ló kékeré, wọ́n ní ìgbà tó yá ló bá kẹ́rù ẹ̀ ló bá gba Ọ̀jájá hotel ló bá lọ sùn bẹ́ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ náà wọ́n ti máa ń sùn, ibẹ̀ náà ti máa ń lọ sùn tí kábíyèsí bá ti lé wọn kúrò ní palace. So gist tá a gbọ́ níta ní ká wá torchlight sí. Ẹ̀yin èèyàn mi tẹ̀ wá ń lé, tá a bá tún gbọ́ update o, a máa mú wá fún yín bí mo ṣe sọ allege ni o, torí ìsìnlẹ̀ máa béèrè pé níbo mo ti ń gbọ́ gist mi. Orí social media náà la ti ń gbọ́, nǹkan tá a bá ti gbọ́ náà la máa mú wá fún yín, la dẹ̀ máa torchlight sí. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di, ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba. Òkè ni ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.